má torí àwọn ìdí tí ò ní láárí, má torí wọn lọ́kọ, má torí wọn láya. Ẹ̀yin tó jẹ́ pé ọmọ Ọlọ́run ni yín tí ọ̀fun yín ń dá tòlótòló lọ́hùn fún olólùfẹ́, fún ọkọ, fún aya, ẹ̀yin ni ọ̀rọ̀ yìí fẹ́ dojúkọ. Màá sọ fún yín àwọn ẹni tẹ́ ẹ gbọ́dọ̀ fẹ́ lọ́kọ, tẹ́ ẹ gbọ́dọ̀ fẹ́ láya. Ọlọ́run bàbá Jésù Kristi, ògo ni forúkọ rẹ̀. Ayérayé, wá gbọ́ pẹ́kọ̀ gbà yẹn wá. Bàbá mímọ́, wá bá wa sọ̀rọ̀ rẹ̀ yára àánú gbà. Bí a ti ń fi ẹnu ọ̀rọ̀ jóná lórí ọ̀rọ̀ ìṣòro ìdánìkàngbé yìí, wá fòye yé àwọn ọmọ rẹ̀, pàápàá èyí tí mo fẹ́ sọ̀rọ̀ lórí lónìí, àwọn tí wọn ò lọ́kọ, àwọn tí wọn ò láya. Bàbá mi tí wọ́n jẹ́ àyànfẹ́ rẹ̀, wá dá sọ̀rọ̀ ayé wọn, wá fún wọn ní ọkọ gidi, wá fún wọn ní aya gidi, fún wọn ní àwọn èèyàn yìí. Ọ̀rọ̀ rẹ̀ pé gbogbo ẹ̀bùn rere àtẹ̀bùn pípé látọ̀dọ̀ bàbá ìmọ́lẹ̀ ló ti wá. Jẹ́ káwọn èèyàn wọ̀nyí ó rí ẹ̀bùn rere gbà lọ́dọ̀ rẹ̀. A dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ má gbàgbé pé ibi tí a ti bẹ̀rẹ̀ ìṣòro àìní ọmọ ènìyàn ó ní Genesis orí 2 ẹsẹ̀ 18. Bẹ́ẹ̀ mo fẹ́ parí ẹ̀ sí pé Ọlọ́run sọ wípé kò dára kí ènìyàn kó máa nìkan gbé. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ní kò dáa. Inú ìwé oníwàásù wá ní pé ègbé ni fún ọkùnrin náà tó ń dá gbé, ègbé ni fún obìnrin náà tí ń dá gbé. Ẹ má wàá sínú rò, ẹ̀yin tí ẹ tí ì lọ́kọ, tẹ́ ẹ tí ì níyàwó. Tọ́ ọ bá ti lọ́lọ́run, ó ti lóhun gbogbo. Bọ́ ọ bá lọ́kọ, tọ́ ọ bá níyàwó, ṣùgbọ́n tọ́ ọ bá ti láwọn èèyàn yí ẹ ká, kò sí ègbé kankan lórí ayé ẹ. Ṣùgbọ́n ẹ̀yin tó jẹ́ pé ọ̀fun yín ń dá tó, èèyàn lè jẹ́ ọmọ Ọlọ́run kó jẹ́ èèyàn Ọlọ́run, kọ́mọ tiẹ̀ lọ́kàn àti lọ́kọ, kọ́mọ lọ́kàn àti níyàwó. Kì í ṣe pẹ́sìn lọ́sọ̀ dà bẹ́ẹ̀ o. Àwọn kan wà ẹ̀sìn ló ní kán máa níyàwó, ẹ̀sìn ló ní kán máa lọ́kọ o. Àwọn àparùtù tó mẹ́ndì ẹ̀sìn nìyẹn o. Ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé Bíbélì pè wọ́n ní ìwẹ̀fà nítorí ìjọba Ọlọ́run. Tó bá jẹ́ ìwẹ̀fà, ìjọba ọ̀run ni ọ́. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ọ̀kan o. Ẹ̀yin tó jẹ́ pé ọmọ Ọlọ́run ni yín, èèyàn Ọlọ́run ni yín, tí ọ̀fun yín ń dá tòlótòló lọ́hùn fún olólùfẹ́, fún ọkọ, fún aya, ẹ̀yin ni ọ̀rọ̀ yìí fẹ́ dojúkọ. N ó sì bá yín sọ ní abẹ́ ìpín mẹ́ta. Kẹta ẹni màá parí ẹ̀ sí. Àkọ́kọ́ ni pé màá sọ fún yín àwọn ẹni tẹ́ ẹ gbọ́dọ̀ fẹ́ lọ́kọ, tẹ́ ẹ gbọ́dọ̀ fẹ́ láya. Ìkejì ni wípé má torí àwọn ìdí tí ò ní láárí, má torí wọn lọ́kọ, má torí wọn láya. Màá wá parí ẹ̀ sí àwọn àjọṣepọ̀, àwọn ìdí tó níláárí tó fi gbọ́dọ̀ ní ọkọ tàbí ní aya, àti àwọn àjọṣepọ̀ mẹ́fà, oríṣi àjọṣepọ̀ mẹ́fà tó ní kó tó lè mú àyànmọ́ rẹ̀ ṣẹ láyé. Bẹ́ẹ̀ máa parí ẹ̀ sí. Ẹ já bẹ̀rẹ̀ láti ìdí pé àwọn ẹni tó lè fẹ́, ẹgbẹ́ èèyàn mẹ́wàá ní kó o má fẹ́. Àkọ́kọ́, má fẹ́ oníbínú. Ó sàn láti máa gbé nínú aginjù jù láti máa bá oníbínú gbé lọ. Tọ́ ọ bá fẹ́ oníbínú, yóò fi kó pa ọ, ọjọ́ rẹ ò ní dalẹ̀ o. Ìkejì, má fẹ́ onírọ́. Tọ́ ọ bá fẹ́ onírọ́, ó sàn kó máa dáyé ṣe ju pé kó o ní onírọ́ ní aya tàbí ní ọkọ lọ. Ìkẹta, má fẹ́ agbéraga. Àwọn agbéraga ìbáyàn ṣe pọ̀, wọ́n máa fẹ́ lóní nílò yàwálù ní. Báyà rẹ bá jẹ́ agbéraga, yóò sọ ẹ́ dẹrú. Bọ́kọ rẹ bá jẹ́ agbéraga, yóò sọ ẹ́ dẹrú. Ìkẹrin, má fẹ́ àwọn òmùgọ̀. Ábígẹ́lì ṣàgbákò. Ọkọ tó fẹ́ olówó lọ́wọ́ ṣùgbọ́n kò lọ́gbọ́n. Bẹ́ẹ̀ ni, má fẹ́ òmùgọ̀ lọ́kọ, má fẹ́ òmùgọ̀ ní aya. Ìkarùn-ún, má fẹ́ ọ̀lẹ. Ọ̀lẹ ọ̀ráyé wá làwọn bàbá wa wí. Ọ̀lẹ arúgbó ni wọ́n, wọ́n àrùn ayé wọn. Àyíkáyé tó bá sàn wọnú ayé wọn náà, wọ́n ò rùn. Ìkẹfà, má fẹ́ àwọn tó jẹ́ wípé wọ́n àṣẹ tẹ́lọ́rùn, àwọn aláríwísí èèyàn tó yẹ pé wọ́n sá máa wá ẹ̀sùn sí ẹ lẹ́sẹ̀. Kò sí n tó ṣe tó máa ṣe. Tó bá ti rí wọn
sá fún wọn. Ìkeje, má fẹ́ olójú kòkòrò. Olójú kòkòrò máa ń mú yọnu bá ilé ẹ̀ ni. Ákánì sojú kòkòrò, gbogbo àrọ́mọdọ́mọ ẹ̀ ilé ẹ̀ lórun sí. Gíásì sojú kòkòrò, ìran rẹ̀ di ọ̀dẹ̀tẹ̀. Ìkẹjọ, má fẹ́ alágídí apàṣẹwàá. Má fẹ́ tinú mi ni n ó ṣe. Àwọn bàbá wa wọ́n lọ́gọ́rùn òsì ló ń bẹ láyé, ọlọ́dẹ okógun ń bẹ, aláyò okó ọgbọ̀n, tinú mi ló ṣe ló kó yòókù. Má fẹ́ tinú mi ni n ó ṣe. Ìkẹsàn, má fẹ́ oníṣekúṣe. Àwọn gbogbo tí mò ń sọ ló wà nínú ìwé mímọ́ o. Pàápàá tó bá kàwé òwe wàá ráwọn ìkìlọ̀ yìí ń bẹ. Ìkẹwàá ni pé má fẹ́ ẹlẹ́mìí èṣù. Bẹ́ẹ̀ ni, nínú ìwé Jóṣúà orí 23 ní ẹsẹ̀ 10 sí ẹsẹ̀ 15, Olúwa ní tó bá ti lọ fẹ́ lẹ́mìí èṣù, sórí gbogbo ẹlẹ́ṣẹ̀ pátá ló lẹ́mìí èṣù. Kì í sọmọ Ọlọ́run, ṣùgbọ́n tó bá yá máa yí padà. Ó ní òye ẹ padà, yóò fi ọ̀nà ayé ẹ lẹ́nu o. Ọlọ́run gan wa ní tó bá ti bá wọnú májẹ̀mú òun ò ní lé wọn. Àwọn ẹ̀mí èṣù wọn ní sáwájú ẹ̀ mọ́. Bẹ́ẹ̀ ni, torí pé kò ṣeé ṣe kó léṣù ní àná kó wá máa gbógun tèṣù. Wọ́n ì ṣe bẹ́ẹ̀. Torí ẹni bá ti fúnni lọ́mọ, bàbá wa sọ ní Yorùbá kó ti parí oore. Má fẹ́ lẹ́mìí èṣù. Má fẹ́ àwọn ọmọ olóòṣà. Má fẹ́ wọn. Tán bá ní wọ́n dífá àwọn sí wọn pé wọ́n ní wọ́n fẹ́ àsáré ọmọ yẹrí ẹ òkò ń bọ̀. Ìyẹn nìkan àkọ́kọ́. Ìkejì, má torí àwọn àdí tí ò nítumọ̀, má torí àwọn àdí yẹn ní ọkọ tàbí ní aya. Má kánjú ṣègbéyàwó. 10 náà mo fẹ́ sọ fún ẹ. Àwọn àdí tí kò jíire tí ò dáa. Bóyá nítorí pé wọ́n ti kàn lábùkún lé pé kọ́ sàmọ́kọ wá tàbí omúyàwó wá lọ́wọ́ ahányán mọ́ kan. Má yọrẹ ẹ lẹ́nu. Ìkejì, má torí wípé àwọn èèyàn ẹni tó fẹ́ gan kò fojú rẹ̀ wẹ̀ wá fẹ́ jọ lójú. Ẹni tí ò fojú rẹ̀ wẹ̀ lójú ọ̀nà tó o bá dọkọ ẹ̀ tàbí tó o bá dìyàwó ẹ̀ náà kò lè fojú rẹ̀ wẹ̀. Ìkẹta, má fẹ́ ọkọ tàbí ìyàwó torí pé wọ́n ní wàá máa dá nímọ̀ràn. Mo mọ̀ pé kò ní onímọ̀ràn, màá máa ṣe onímọ̀ràn fún tàbí wàá máa kọ́ lẹ́kọ̀ọ́. Kò sẹ́ni tó fẹ́ lọ fẹ́ ìyàwó tí ó máa ṣe tíṣà rẹ̀ o. Kò sì sẹ́ni tó fẹ́ lọ́kọ tí ó fẹ́ kọ́kọ́ òun jẹ́ tíṣà òun o. Ìkẹrin, má torí ẹ̀rù lọ lọ́kọ tàbí kọ́ láya. Ẹ̀rù pé mi ò fẹ́ pẹ́ǹta. Ẹ̀rù pé mi ò fẹ́ kán máa pè mí ní ìyá arúgbó. Má torí ẹ̀. Má dẹ̀ ti torí ẹ̀rù pé mò ń ní kàndá gbé wá lọ fẹ́ ìyàwó tàbí kó lọ fẹ́ ọkọ. Má torí wípé ẹnìkan tó fẹ́ rí ó kó ẹ lẹ̀, ó wá tètè rí ẹlòmíì lọ wá bẹ́ mọ́ pé kó lè fi hàn pé tẹnìkan bá ká ní tiẹ̀, Ọlọ́run ti tẹ́ tiẹ̀. Má yọrẹ ẹ lẹ́nu. Ẹni tó rí ní ìsìn ọmọrú èèyàn tó jẹ́, bóyá rúurú ń borùn kọ́ sọ́rí ẹ. Ìkeje ni pé má torí wípé ọ̀fẹ́ mú palára bá ẹnì kejì kọ́ wá fẹ́. Ó rí pé ẹni tí wà tí ẹ̀ ń fẹ́ra yín yìí, ó rí pé kò sọ́jọ́ ọ̀la ń bẹ, ṣùgbọ́n ọ̀fẹ́ bà lọ́kàn jẹ́ lọ́wọ́ á fẹ́ fi ìtìjú kárùn. Ìtìjú tó fẹ́ fi kárùn yẹn, Ọlọ́run ló mọ iye ọdún tẹ́ lónú gbéyàwó yẹn o. Ìkẹjọ ni pé má sàkó nítorí, má tètè lọ lọ́kọ nítorí pé ilé yín ò tòrò. Pé àní bàbá àti ìyá rẹ̀ ọ̀wà gún ìjà nílé nìyá lọ́la nìwọ náà á sọ pé kọ́lọ̀ ní tiẹ̀ jó rọ́kùnrin kan. Ó rí inú yẹn ro, má torí yẹn sákò lọ ṣègbéyàwó. Ó ṣeé ṣe kó jẹ́ pé inú ilé tó ń gbóná yẹn ọwá ń lọ ní ó fún búrẹ́dì ni o. Ìkẹsàn-án, ó ní pé má torí pé ẹnìkan lóyún fún ọ tàbí torí pé ẹnìkan ti fún ọ lóyún wo obìnrin lọ́wọ́ àsọdọ̀kọ irọ́. Tó o bá lóyún bímọ rẹ, tó o bá rí pé ní ọ̀yẹ́lẹ́ni tó lè fẹ́, sọ fún pé ó fẹ́. Bẹ́ẹ̀ ni. Má ti torí pé ìkẹwàá, má torí pé ẹnìkan ti bá ọ sùn. Bí àìmí àti ẹ̀ ti rí òwò ara wa. Tẹ́ bá fẹ́ fi ìyà jẹra yín pé mo dẹ̀ ti bọ́lọ̀ ń dá má jẹ̀mú pé ẹni tó bá kọ́kọ́ sí mi lásán wò ni màá fẹ́. Ó fẹ́ fi wèrè ṣeré ẹ nìyẹn o. Ó fẹ́ ṣeré ẹ léṣe nìyẹn o. Má torí ìyẹn ṣe o. Ó ṣeé ṣe kán bá ẹ sùn yẹn ò sọ ẹ́ di ìyàwó rẹ o. Torí pé ọba ọmọ ọlọ́mọ sùn, kò sọ ẹ́ di ìyàwó ẹ o. Tó o bá ti rí wípé ọkùnrin kan kù mí mọ́lẹ̀ ni, ó dẹ̀ kù ẹ mọ́lẹ̀ lọ bọ́ Olódùmarè kó dáríjì ẹ, kó tún ayé ẹ mú, kó tẹ̀síwájú. Má wàá torí ẹ̀ pé ẹ̀jẹ̀ wa ti sàn mọ́ra wọn,
àgbèrè dẹ̀ ni mi ò wá fẹ́ mọ́ lọ kó tìwé díta rọ́ọ̀nù pé tó bá ti bá a sùn ó ti dìyàwó ẹni. Irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o, irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o, irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ o. Jẹ́ kí n wá parí ẹ̀ sí àwọn n tó gbọ́dọ̀ jẹ́ ìdí tó fi gbọ́dọ̀ ní ọkọ. Àkọ́kọ́ èrèdí tó fi gbọ́dọ̀ lọ́kọ ni pé kó lè ní alábàákẹ́gbẹ́, alábàárìn. Ìkejì, kí o lè ní ẹni tẹ́jọ máa ṣiṣẹ́ papọ̀, tẹ́jọ múranṣẹ́, ìran yín jọra, ìrìn àjò yín jọra. Ìkẹta ni pé torí pé o ní ẹnìkan tọ́lọ́run fún ẹ tí wàá tiẹ̀ ó jọ máa bára yín sùn, tẹ́jọ ní ìbálòpọ̀ tó gbámúṣé nínú ìfẹ́ Ọlọ́run, tó ní máa ṣàgbèrè, tó ní máa ṣe panṣágà. Ìkẹrin, rí wípé ìfẹ́ ṣe kókó, ìfẹ́ ṣe kókó. Jẹ́rìí pé ìfẹ́ ń bẹ láàrin ìwọ ẹni tẹ́ ẹ fẹ́ fẹ́. Ìfẹ́ tá a sì ń sọ yìí, ìfẹ́ pé ọ̀rẹ́ ni yín, ìfẹ́ pé ìfẹ́ tó ń fira ẹ̀rú bọ́. Ẹni yẹn gbọ́dọ̀ lè ṣetán láti fẹ̀mí ẹ̀rú bọ́ nítorí tiẹ̀. Tó o bá ti rí yẹn ń bẹ̀, má fìfẹ́ ìbálòpọ̀ ṣáájú. Tó bá ti fìfẹ́ ìbálòpọ̀ ṣáájú, wàá kó sínú páńpẹ́. Ìkarùn ni wípé rí wípé ìfẹ́ Ọlọ́run ni kí wà tẹ́ni yẹn kẹjọ fẹ́ra yín. Bẹ́ẹ̀ ni sórí tó o bá lálàá gan pé ọkọ rẹ ń tàbí tó o lálàá pé ìyàwó ẹ ni tàbí wọ́n ríran sí ọ tó o ti wá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀, lajú ẹ lẹ́ẹ̀kọ́ ọmọ wòran. Ìbájẹ́wọ̀ lọ lálàá tó o bá ti rí wípé kò jọra wọn, sọ fún ọkùnrin yẹn, sọ fún obìnrin yẹn pé ò ṣe mọ́. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ ń bá lọ dẹ́ṣẹ̀ sọ pé àwọn náà sọ bẹ́ẹ̀, Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Kí n wá fi ẹnu ọ̀rọ̀ jóná lórí ọ̀rọ̀ ìbáṣepọ̀. Àwọn oríṣi ìbáṣepọ̀ 6 ló ní kó tó lè ṣàṣeyọrí láyé. Ọ̀rọ̀ tí lọ́kọláya ni mo sọ yẹn. Àwọn tẹ́ ẹ gbọ́dọ̀ fẹ́, àwọn ìdí tẹ́ ẹ fi gbọ́dọ̀ fẹ́ èèyàn, àwọn ìdí tẹ́ ẹ fi gbọ́dọ̀ fẹ́ èèyàn. So ti yé yín. Àwọn àjọṣepọ̀ 6 ní gbogbo wa nílò láyé. Àkọ́kọ́ ni pé ó nílò àjọṣepọ̀ asọnídọ̀mọ ẹ̀yìn àtiwọ̀, tàbí ní èdè mi ó nílò akọ́nimọ̀ọ́gbá nínú ìrìn àjò ayé tán pè ní mentor, tàbí ní èdè mìíràn kó nílò ẹni tó máa jẹ́ bàbá fún ẹ nínú Olúwa. Bàbá ẹ̀mí kì í ṣe bàbá ẹ̀sìn o. Bẹ́ẹ̀ ni ẹnìkan tí Ọlọ́run bàbá Jésù yóò yàn fún ẹ pé bàbá ẹ rèé tó máa jẹ́ bàbá olùtọ́jú. Àkọ́kọ́ nìyẹn. Ìkejì, ó nílò àjọṣepọ̀ ọkọ kan tàbí aya kan tó máa jẹ́ olólùfẹ́ ọkàn rẹ. Àjọṣepọ̀ ìkejì tó nílò nìyẹn. Àjọṣepọ̀ kẹta tó nílò ni pé ó nílò àwọn tó máa jẹ́ ọmọ ẹ̀yìn fún ẹ, tàbí àwọn tó máa jẹ́ ọmọ ẹ̀kọ́ṣẹ́ fún ẹ. Torí kí ló fi nílò wọn? Kọ́ mọ́ bá kákùrún. Torí pé nígbà tí wọ́n bá ń bá ẹ wọléwọ̀de, wàá lè pọ́ ẹni tó jẹ́ sínú wọn. Ìran rẹ yóò lè máa tẹ̀síwájú. Ìkẹrin, ó nílò àwọn ọ̀rẹ́ májẹ̀mú. Bẹ́ẹ̀ ni àwọn tó máa jẹ́ ọ̀rẹ́ májẹ̀mú bí Jónátánì ṣe rí sí Dáfídì. Bẹ́ẹ̀ ni bí Jósẹ́fù Arimatia ṣe rí sí Jésù Kristi, tó jẹ́ pé nígbà Jésù kú tán ó yọjú. Kí ìwé mímọ́ kó lè ṣe pé a sin òkú rẹ̀ sí àwùjọ àwọn ọlọ́lá, Arimatia yọjú. Ojú orí tó ti kọ́ fún ara ẹ̀ ló lọ sin Jésù sí. Bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ májẹ̀mú nìyẹn. Ìkarùn, ó nílò àwọn èèyàn yìí, mo máa ń pè wọ́n ní ọ̀tọ̀kùlú, àwọn sàràkí, àwọn bọ̀rọ̀kìnní nínú Olúwa tí ò ṣe é fọwọ́rọ́ sẹ́yìn. Àwọn ní olùrànlọ́wọ́ àyànmọ́, kì í sáwọn èèyàn náà wọn tó ń pera wọn lólùrànlọ́wọ́ àyànmọ́. Àwọn bọ̀rọ̀kìnní nínú ètò Ọlọ́run, àwọn sàràkí nínú ètò Ọlọ́run, àwọn ọ̀tọ̀kùlú nínú ètò Ọlọ́run. Ìkẹfà, eléyìí o lè má fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n o nílò wọn. O nílò àwọn ọ̀tá. Àjọṣepọ̀ pẹ̀lú àwọn ọ̀tá náà, àwọn ọ̀tá tí ọmọ yọ ẹlẹ́nu kò lè bá a sùn síwájú. O nílò wọn. Torí tí wọn ò bá gún wa kẹ́sẹ́, a kì í sáré. Kí a gbàdúrà. Ọba ògo, gbọpẹ́ kó gbà yín wa. Ògo ní forúkọ rẹ, fi ìbùkún sí ọ̀rọ̀ yìí. Káyàn ká dúpẹ́. Jésù Kristi Olúwa wa. Àmín.